ọmọ Yorùbá nílé kó lẹ́yìn òde mo ṣe ẹ̀làbọ̀rú bọ́ ṣiṣẹ́ fídíò kan ni mo sáré mú wá sí tí gbóyin lóní yàjòyàjò lórí ọ̀rọ̀ President Traore tí ìjọba Saudi làwọn fẹ́ kọ́ 200 mosque sílùú ẹ̀ tó dẹ̀ lóhun fẹ́ pé kàkà tó máa fi kọ́ 200 mosque sílùú òun kan kọ́ school social amenities làwọn fẹ́ nǹkan tó máa mú ìdàgbàsókè bá ìlú àwọn làwọn fẹ́ ni mo wá rí fídíò máa tí wọ́n pè ní mufti Ìwó oníbẹ̀lẹ́nu máa yẹn ó dà pé common sense ó jìnnà sí máa yẹn gan ìṣọwọ́ bó ṣe máa ń ronú in fact ó lágbára gan kí n má fa ọ̀rọ̀ gùn ẹ jẹ́ ká jọ wo fídíò ìpapọ̀ náà ká wá sọ sí because ọ̀rọ̀ máa yí ò fẹ́ yé mi mọ́ èèyàn ní òun ò fẹ́ 200 mosque nínú òun ìwọ ń sọ kọ́tọ̀kọ́tọ̀ òun wíru wọ́n wíru ẹ jẹ́ ká jọ wo fídíò yẹn. ọ̀rọ̀ tó fi ń sẹ̀rí ni pé Saudi Arabia wọ́n náà fẹ́ kọ́ mọ́sálásí 200 fún ọmọ wọ́n ní president wọ́n sọ pé kìí ṣe mọ́sálásí láwọn nídìí ní táwọn nídìí ó náà ni kí wọ́n bá wọn improve economy àwọn báwọn fẹ́ mọ́sálásí wọ́n tó ní bùkátà sí náà. Number 2 ni wípé Saudi Arabia ọjẹ́ bí ẹgbẹ́ Burkina Faso gan ni a máa ń ṣẹgbẹ́ Nàìjíríà níbi economic development àti ìgbésí ayé ìrọ̀rùn. Kí náà sọ kí ni bàbá yẹn sọ báyìí. Saudi Arabia lọ ṣùgbọ́n kí èyí ó ráyè mójútó lu ẹ̀ kí ìwọ̀ ọ̀daràn ọmọ lè ráyè ṣẹlẹ̀ Amẹ́ríkà Saudi Arabia ṣẹgbẹ́ Amẹ́ríkà ẹgbẹ́ sì fògo rẹ̀ fún onáà ní security bó tilẹ̀ jẹ́ wípé tó jẹ́ kí security oníṣẹ́ ẹ̀sìn òun náà ni ẹ̀sìn tó wà ní ìlú yẹn ẹ̀sìn ṣé kò ṣe dìsẹ́ Amẹ́ríkà iná ló bá wọn ṣọ́kà bá ó jẹ́ kí security wúwà bó ṣe yẹ kó wúwà loyalty wọn activities wọn perfection wọn ẹ̀sìn jẹ́ kó mú àwòrán tó yẹ kó mú wá aráàlú gan ìwọ̀n bá ọ̀daràn gan ní ìbẹ̀ láàrin àwọn náà tó rẹ́sìn sí kíni today Saudi Arabia security rẹ̀ tight gbogbo ẹni tó lọ Saudi security wọn tight ní US bá wọn ṣọ́kà bá especially security ẹni kàbá tó bá sọ nǹkan nù sọ́bí tó ti sọ́nù US ló ṣọ́kà bá bàbá yìí wọ́n bá jí wọ́n sọ̀rọ̀ ẹ̀ tó jí fún ọ alẹ́ni tí ó pò yí kàbà táwọn wọ́n wò pé ṣẹ́gbọ́ tí máa ṣe yìí ọ́dẹ̀ pò yí kàbà gbogbo tí bèèrè náà ju owó ó sì pò yí kàbà nígbà 71 nígbà wọn àbà nígbàtí wọn àbà ìrọ́pọ̀ wọ́n ló ti pò yí kàbà nígbà 71 ó làwọn ṣe mọ̀ sí ẹni ẹgbẹ́ tí mẹ́mẹ́ tó kò ṣojú ẹ̀ o ẹni tí ẹni wọ́n mú kọ́rọ̀ tì mọ́lé lórí kí lẹ́wọ́n ṣe ní ìsìn wọ́n ló ń lè dì mọ́bìnrin olóbìnrin níbi tí ṣe tàwáàfù níbo lọ dára olé wá ilé yẹn ó sì yàrí pé wọ́n kàn parọ́ tí ọ̀ṣẹ́ wọn á ní pé àwọn ìpọ̀ mbẹ́ àwọn yẹn náà sọ pé bóòlẹ̀ náà ṣe ọlọ́pàá tó lọ́kàn tiẹ̀ pẹ̀lú pé ń lè dì mọ́ nígbà àwọn owó bí ṣòkòtò rẹ̀ gbogbo ẹ̀ ti dà ìyẹn tó wá sọ fún wọn pé wọ́n lè ká lọ láwọn bí mélòó kankan yẹn wọn àwọn ó fi fídíò rẹ̀ wọn kò ní Saudi Arabia security wọn tight kámẹ́rà wọn ṣiṣẹ́ ẹ̀wọ̀n bó ṣe ń defend Saudi Arabia ń defend Saudi Arabia pípọ̀ mọ́ Saudi Arabia ni ìwọ̀ ẹ̀gbọ́n ní kí wọ́n máa taná lálẹ́ àbítọ́ bá kó nóòlù pé o kó nóòlù gan yọ pẹ̀ kó tó lè tàná ó lójú tó ti tàná bọ́ ọgbà oko kọjá onídà ìtàná oko títì tó gba ọ̀nà oko kọjá onídà ìtàná bọ́ bá tàná yọ́ kàmọ́dà bẹ̀rẹ̀ pé o fẹ́ máa disturb àwọn èèyàn ni èmi ò rí mọ́tò tí máa tàná ní tó lè tàn ní bí parking light ẹ̀yẹ ó lè tàn lọ́kọ́ àtàná ọkọ̀ tó àmà bí ẹ̀lẹ́rí kí ló dé gbogbo ojú ọ̀nà wọn nígbà ìtàlẹ̀ ò ti lẹ̀ ẹ̀rọ ọmọ Saudi Arabia wọ́n fẹ́ sọ fún ayé pé ṣé wọ́n fẹ́ ẹjọ́ mú ẹ̀rí wa wọ́n fẹ́ sọ fún ayé pé Saudi Arabia ọ̀làjú kọ̀mọ́jú kọ́ máa kọ́ mọ́sálásí lásán lọ ni
iṣẹ́ wọn nìyẹn àwọn ọmọ ni Nàìjíríà ẹ̀yin náà wọ́n máa fi sọ ń pé ba ayé ẹ̀ máa jẹ́ bá ni. ṣe Saudi kódà iṣẹ́ ẹrú gan ẹrú ẹ̀ ń wá Saudi torí ẹni ọba ṣiṣẹ́ ẹrú àwa gọ́mọ̀ pé tí ọgọ́ bá lọ Saudi yẹn tó jẹ́ pé tó bá jẹ́wọ́ náà fi lọ tó bá jẹ́wọ́ ni wọ́n fi 200 bucks lọ wàá gbà á mọ́. today ẹ̀ máa lọ Dubai ṣé kiri ó ní bẹ́ẹ̀ Dubai gbogbo àwọn obìnrin wọn ẹlẹ́yà ni wọn aláṣọ dúdú ẹ̀sìn Islam kì í sàkátàkìtì pé èèyàn sẹ́sìn àkàtàkìtì ni. ọ̀tọ́ka sí pé bóyá èèyàn ń wà jàgídíjàgan ìwà jàgídíjàgan ni wọ́n kankan fúnra ẹ̀ máa ń tí wù. ọ̀làjú ni wọ́n kọ́ sọ fún yín pé ìwà jàgídíjàgan àwọn ọ̀lọ́lú kan o àwọn tó fi jẹ mufti wo gan in fact. àmọ́ bí lu ajáde o bó ṣe rí mi gbà tó wá jáde àwọn sẹ́ndì wọ́n ṣe rí nìyẹn fídíò sí lọ́dọ̀ tí wọ́n ṣe ń ṣe. èmi ìsẹ́ alákatakítí tó gbẹ́sìn lórí tó ní ó gbẹ́sìn lórí mo gbé ẹ̀sìn lórí bàjẹ́bàjẹ́ wo mo gbé lórí ẹ̀rí báyìí. mo gbé lọ́wọ́ mo gbé sígbáyà mo tún pa á mo so mẹ́sẹ̀ gbogbo kan mo gbé ẹ̀sìn. akéèyàn fúnra sí o. kọ́ wá béèrè pé bóò ni mo ṣe jẹ́ èmi tí mo gbé ẹ̀sìn lórí èyí tí wọ́n ti wá sí fáwọn ẹ̀ pé ẹgbẹ́ ẹ̀sìn lórí mo ní ẹni tí ọba sẹ́sìn kó gbé lórí ọfẹ́ sẹ́sìn Ọlọ́run tí wọ́n máa ṣe wá sí ọ̀sọ̀ fún wa ẹ̀yìn tàbí gbọ́ ní mo yẹ sọ náà ni mo sọ wọ́n máa bọ́ ọ̀sọ́ tó bá ti wà láàrin wọn wọ́n máa bọ́ ẹ sọ pé ẹ má gbẹ̀sìn lè jújù ẹ má jà ń gbẹ̀sìn lè jújù ẹ má gbọ́ ẹni tí ń sọ bẹ́ẹ̀ sóhun mẹ́sì tó ọdún gbòòlù tó sọ pé ó lọ ṣọ́gbẹ́sìn lórí ń bẹ̀. ìwọ́n tó ní amágbẹ̀sìn lè jú kí ọmọ gbẹ̀sìn ṣé ẹ̀lẹ́ sọ fún pòfẹ́sọ̀ pé èwo ní ẹ̀nà ń pè pòfẹ́sọ̀ ẹ̀nà sí ìdáhùn ọmọ wa ó ti ka primary ó ti gba certificate ó ti ka secondary ó ti gba certificate ó ti ka degree ó ti gba certificate ó ti ṣe masters ó ti ṣe PhD ó tún wá ṣe mí lẹ́yìn PhD ó wá di pòfẹ́sọ̀ ó wá ní wọ́n sì wọ́n kàn máa pẹ̀ pòfẹ́sọ̀ ayé ó tó pè pòfẹ́sọ̀ tí ìdájọ́ bá tún pẹ́ ká tún fi pè é ọkà ọmọ kọ́wá ní àwọn professor wọ́n tí wọ́n ṣe bí professor wọ́n tẹ̀ táwọn lecturer US wọ́n sì wọ́n ṣe bí lecturer bí ó lè tí tí professor tí ẹ̀ fi lè sọ bẹ́ẹ̀ fún ẹ mọ́mọ́ sí bí professor mọ́ ẹ lè sọ bẹ́ẹ̀ fún professor lecturer US ẹ mọ́mọ́ sí bí lecturer mọ́. wó tó wòró ló kù tí bàbá ẹ̀ kàn sọ àti gbọ́ gbogbo nǹkan tá a fẹ́ gbọ́ ṣe rí báyìí ṣe rójú ayé ṣe rí pé ọ̀rọ̀ máa yìí ó tó funra sí ṣe rí pé ọ̀rọ̀ máa yóò tó funra sí gbogbo àwọn èèyàn sọ àwọn àfáà gidi kan ti jáde Akeugba Gold and the rest wọ́n ti jáde wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ gidi ẹ wo ọ̀rọ̀ rádaràdá tí màá ń sọ alábọ̀dé ní màá yí o alábọ̀dé ènìyàn kan ni so ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká lọ mọ nǹkan tá à ń ṣe ẹ jẹ́ ká lọ ronú o ó ti fojú hàn pé tó bá jẹ́ rúgbèrè ni wọ́n gbé 200 mocks wá bá ọwọ́ kan ló máa gbá wọlé ọwọ́ kan ló máa gbá wọlé òrè agbáwó akówó sápò Ọlọ́run nìkan ló lè gbà Ọlọ́run nìkan ló lè ṣàánú wa o ìjẹ́ ọmọ Yorùbá wa ẹ jẹ́ ká máa fi hàn ní gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ jẹ́ ká máa fi hàn ní gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ wo bí màá ṣe ń defend Saudi Arabia tá bá ní kó defend ilẹ̀ Yorùbá gan báyìí kò lè defend ilẹ̀ Yorùbá kọ́bọ̀ ó dẹ̀ ń defend Saudi Arabia láwọn tí wọn ò dámọ̀ tí wọn ò mọ̀ rí tó jẹ́ pé ẹrú lásán ni fún wọn Ọlọ́run ṣàánú wa o Ọlọ́run gbà wá o lọ́wọ́ àwọn pípú yọ Ọlọ́run ṣàánú wa o èèyàn ọmọ Yorùbá tí mo ní kí mo wá sí ti gbọ́ yín nìyẹn ẹ ṣé o ó dàbọ̀.